Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Nǹkan tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń sọ fún àwọn ọmọ Yorùbá pé ẹ má jẹ́ ká gbàgbé àwọn nǹkan tiwa-n-tiwa. Ìmúra wa ni, oúnjẹ wa ni, òògùn wa ni, gbogbo àwọn nǹkan tiwa òun ni tí wọ́n fi ń dá wa mọ̀ lágbàáyé. Téèyàn bá múra tó dé fìlà àbetí ajá, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti mọ̀ lágbàáyé pé ọmọ Yorùbá òun ló ń bọ̀ yẹn. Tí èèyàn tó bá dé fìlà, tó múra àti mọ̀ pé Haúsá ló ń bọ̀ yẹn, bákan náà bẹ́ẹ̀ ni ti Yíbò náà. So, ohun tó fi ń dá kálukú mọ̀ òun náà ni àṣà wọn. Àṣà Yorùbá òun ni pé ká lo òògùn Yorùbá. Kò yẹ kí ọmọ Yorùbá kó máa sáré tẹ̀lé àwọn òògùn òyìnbó tàbí ẹ̀yà míì. Mo wá fẹ́ kọ́ wa ní nǹkan kan nípa àṣà Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wọ̀gùn Yorùbá ló ti kó sọ́wọ́ oníjìbìtì. Eléyìí tẹ́ ń gbọ́ òun ní òdodo òògùn Yorùbá. Èmi ò sọ wípé nọ́mbà mi rè é pé tẹ́ bá need nǹkan kan, màá lè sọ fún yín, màá lè gbowó lọ́wọ́ yín. Èmi kì í ṣe bẹ́ẹ̀. Ohun tèmi máa ń ṣe ni pé mo máa ń polówó ẹgbẹ́ tó máa ṣe gbogbo wa, àwọn ọmọ Yorùbá láǹfààní tá bá darapọ̀ mọ́. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture, AATC. Ohun tí mo wá fẹ́ kọ́ wa lónìí òun náà ni pé àwọn òògùn ìbílẹ̀ kan wà kó tó di pé ẹ̀sìn dé, kó tó di pé òyìnbó wọ àárín wa. Àwọn òògùn ìbílẹ̀ kan wà tó jẹ́ pé tí nǹkan ò bá lọ dédé, làwọn àgbàlagbà máa ń ṣe fún yàn láyé àtijọ́. Ó wá sì ń ṣiṣẹ́ títí di ayé ìsìn náà. Ẹni tí nǹkan ò bá lọ dédé fún, bóyá bad luck wà lára ẹni yẹn, bóyá promise and fail ló wà lára ẹni yẹn, bóyá òkúta ló wà lára ẹni yẹn, ẹ ṣe ohun tí mo fẹ́ sọ yìí, ẹ fi wẹ̀ dànù. Bá bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá egbò epo àsínrín, òun náà náà máa ń pè ní epo igi ńlá. Tá bá ti mú epo igi ńlá yìí, àwa wá epo ọ̀bọ̀ náà díẹ̀, àwa mú ewúro òòjọ́ àkọsí nínú odó, àwa gun papọ̀. Táìmù tá bá ti ń gun yẹn, àwa wá aṣọ àgbà. Téèyàn ò bá mọ ohun tó ń jẹ́ aṣọ àgbà, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà tó bá mọ̀ nípa òògùn ìbílẹ̀ Yorùbá. Àbí ká lọ sí ilé eléwé ọmọ ká sọ fún wọn pé ẹ jọ̀ọ́ ṣé ẹ lè bá mi gẹ́tì aṣọ àgbà. Tọ́n bá ti wá gẹ́tì ẹ̀, iye kí iye la lè lò. Àwa kó sí, a gun papọ̀, a máa fi wẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ọ̀nà tó ti dí, ọ̀nà máa ṣí fún wa. Ẹni tó ń wáṣẹ́ tí ò ríṣẹ́, ẹni tó ṣe pé ó pàtẹ ọjà tí ó tà, obìnrin tí ò rọ́kùnrin pé, ọkùnrin tí ò róbìnrin pé, gbogbo àwọn nǹkan yìí ìdè ni. Ọṣẹ tí mo sọ yìí wọ́n fi ń tú ìdè ni. Ọlọ́run á jẹ́ kó bá wa lára mu. Mo wá sọ fún wa pé ìpolówó ẹgbẹ́ òun lèmi ń ṣe. Kì í ṣe pé láti di babaláwo social media, òun nìkan tí mò ń ṣe. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mò ń sọ yẹn, ààyè wà fún gbogbo ọmọ Yorùbá láti darapọ̀. Ibikíbi tó bá wà, iṣẹ́ kí iṣẹ́ tó bá ń ṣe, o lè darapọ̀. Kì í ṣe ẹgbẹ́ àwọn oníṣègùn, ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá láti lè máa gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ ni. Àǹfààní wo ló wà níbẹ̀ téèyàn máa jẹ tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà? Àǹfààní tó wà níbẹ̀ ó pọ̀ púpọ̀. Àǹfààní alákọ̀ọ́kọ́ òun náà ni pé àǹfààní wà fún ọmọ ẹgbẹ́ láti bèèrè irú nǹkan tó bá fẹ́. Wípé tí ibà bá ń ṣe èèyàn, báwo náà ṣe ń prepare òògùn ibà, wọ́n á kọ́ wa nínú ẹgbẹ́ náà. Tó bá jẹ́ pé jẹ̀dí ni, báwo náà ṣe ń prepare òògùn jẹ̀dí, wọ́n á kọ́ wa. Tọ́jọ́ ò bá yá, ẹ jọ̀ọ́ kí lèèyàn lè ṣe, wọ́n á kọ́ wa. Bí ọkọ èèyàn bá sálọ àbí ìyàwó èèyàn sálọ, kí lèèyàn lè ṣe sí i, wọ́n á kọ́ wa nínú ẹgbẹ́ náà. Ìyẹn ni àǹfààní alákọ̀ọ́kọ́. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni pé yálà ìwọ ń dálejò lóhùn, o jẹ́ wòlíì tàbí àlfáà tàbí oníṣègùn ìbílẹ̀, àbó ò tí ẹ̀ dálejò lóhùn rárá. Tí ìwọ bá mọ òògùn ibà, rántí pé ẹlòmíì wà, òògùn nọ́rùn lòún mọ̀. Tí ìwọ bá fi òògùn ibà tí ìwọ nílẹ̀ nínú ẹgbẹ́, ẹlòmíì náà á fi òògùn nọ́rùn tóun náà nílẹ̀ nínú ẹgbẹ́. Ìwọ tó mú òògùn ibà wá, ìwọ náà á jẹ́ àǹfààní òògùn nọ́rùn. Àwa tí a wà nínú ẹgbẹ́ náà á kọjá 200. Ó túmọ̀ sí pé tí ẹni kọ̀ọ̀kan tó bá sọ ohun tí wọ́n mọ̀ fún ẹ, ìwọ kan wá di
ọlọ́gbọ́n ńlá. Ìwọ tó ń dálejò lóhùn, àǹfààní rẹ̀ láti fi ran business ẹ lọ́wọ́. Ìwọ tí ò dálejò lóhùn tó sì fẹ́ kó sọ́wọ́ 419, àǹfààní rẹ̀ láti wà nínú ẹgbẹ́ kan tọkàn ẹ máa balẹ̀ pé ohun tí ń bá nílò máa máa bèrè nínú ẹgbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé ibi kó máa wá òògùn kiri orí social media ló fi sọ ẹ̀mí ẹ̀ nù. Torí ẹ rí pé tí èèyàn kan bá post, àwọn èèyàn ti máa bèrè where is your location. Ẹ̀rù ò kí ń bá àwọn èèyàn torí nǹkan tó bá ti rí ní ìfà wọn ò tiẹ̀ kí ń bẹ̀rù. Kò sí ibi tó lè lọ lórí pé wọ́n fẹ́ jẹ ìfà nǹkan yẹn. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń gbabẹ̀ pàdé 419. Ọ̀pọ̀lọpọ̀ ń gbabẹ̀ pàdánù ẹ̀mí wọn. Kí lè má wá ṣẹlẹ̀ la ṣe ń sọ pé ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ tó register pẹ̀lú ìjọba tó ṣe pé wà ní ID card wọn lọ́wọ́. Tẹ́gbẹ́ náà bá ṣe ohun tí ò da, o lè report wọn tó bá ti jẹ́ pé o mọ̀ wọ́n, o ní ID card wọn lọ́wọ́. Kò wá sí ìlú tí èèyàn wà tí o ti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ tá ń sọ yìí. Láti lè darapọ̀ 5,000 naira ni. Nínú 5,000 yìí lówó ID card wà. Nínú 5,000 yìí òun lówó fọ́ọ̀mù wà. Gbogbo ẹ̀ ó ti wà nínú ẹ̀. Owó tó máa fi add ẹ sínú ẹgbẹ́ ó ti wà nínú 5,000 naira náà. Tó bá ti jẹ́ ọmọlúàbí tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tó gbọ́ ọ̀rọ̀ Yorùbá, tó pé tó bá ń sọ Yorùbá ó yé dáadáa, o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Account number tá máa fi owó náà sí àti ẹni tó máa add wa mọ́ inú ẹgbẹ́ náà ní WhatsApp. Ẹ kàn sí èmi Dr. Ọlálékan Sàlámì lórí WhatsApp number mi. Nọ́mbà náà kò sí fún call, WhatsApp message ni. Nọ́mbà náà ni 08028565188. Á dára fún wa.